afẹ́fẹ́ lẹ́lẹ̀ máa gbóhùn mi ròkun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ máa gbóhùn mi rọ̀ṣà nítorí Adékẹ́mi mo ṣe ń ṣe yóò ọlọ́jọ́ ìbí òkòrí jẹ́ òpẹ́ o. ọdún ẹ lóde o máa rìn máa ṣoge o ọdún ẹ lóde o máa rìn máa ṣakọ tó tún lé lọ́dún kan ọlọ́run làbá kí o ọdún ẹ lóde o máa rìn máa ṣoge ọdún ẹ lóde o máa rìn máa ṣoge o ọdún ẹ lóde o máa rìn máa ṣakọ tó tún lé lọ́dún kan ọlọ́run làbá kí o ọdún ẹ lóde o máa rìn máa ṣoge. mú jọjọ jàre mú jọjọ nítorí pé ọdún bá ọ láyé mú jọjọ nítorí pé ọdún ṣojú ẹ̀mí ẹ̀ mú jọjọ ọ̀rọ̀ yìí ó dàríwó bó bá lè mú jọjọ ọ̀rọ̀ yìí ó dàríwó bó bá lè mú jọjọ. Ògbómọ̀ṣọ́ o Ògbómọ̀ṣọ́ Ajílété Ògbómọ̀ṣọ́ o Ògbómọ̀ṣọ́ Ajílété. ìbálòdé tó ní o Òṣùpá akéwì ìmọ̀ríbà fọlọ́hún ọba ó dìlì ọmọ lọ́jọ́ bí ó ní alájà Bàsírát Adékẹ́mi Bello Ògúnkọ̀yà mẹ́bí wọn náà ní kí n adúmáradá rẹwà lóbìnrin òkú ọdún ó sì kó àṣeyẹ àyájọ́ bí rẹ̀ ló ní jẹ́ korí jẹ́ òpẹ́lẹ́ ayé ọdọọdún la mi rórógbó ọdọọdún la mi ráhùsọ ọdọọdún lámọ̀rẹ́ òbí ìran orí rẹ̀ wá ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ́dé orógbó ló ní ogbó obì ló ní ọmọ bí kú dànù ẹ̀wà ló ní ọmọ wa kò sì mọ bẹ́ẹ̀ ara pápá lábẹ́ tó ibi kìjàkìjà lábẹ́ ṣín òjòjò ní sowó kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tálẹ̀ oyin mọ̀ tiẹ̀ nínú afárá ekulu mọ̀ tiẹ̀ lálá èrè òjò láwà mọ̀ tiẹ̀ nínú apà ọdún onídé ká mọ̀ ṣe rí òbí irun aya alájà Akeem Ògúnkọ̀yà dá fún wọn dá gọ́jọ́gọ́jọ́ mama Imran mẹ́bí wọn náà ní kí mama Bilal dákun wọn dá gọ́jọ́gọ́jọ́ dún ẹ lóde mama Tani mẹ́bí wọn náà ní kí àṣẹ ìsàmọ́dún aya wọn níjẹ̀bú-Òde ìwà onírẹ̀lẹ̀ ó sì mọ̀gá Ògbómọ̀ṣọ́ nílé o Ògbómọ̀ṣọ́ Ajílété níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ńlá pé títí tòdò Ògbómọ̀ṣọ́ nínú ilé àwọn bàbá rẹ̀ Ajílété ló ní àpèbímọ́nú káwá ṣe bí ẹni ó ẹ̀yin lọ́mọ jíjẹ ká tán wọ́n tún mú kọyan gan lé ọmọ àfòpọ́jà ògbóníbọ̀jọ́ lọ́gbọ́n nínú òṣèbèrè làjàgùngbàdé ń bọ̀ ọ́ ṣe àjàgùngbàdé olódò kẹ̀rí lójú ogun ìyá Bàrúkú ló kú wọ́n là gbọ́dọ̀ roko bàbá Bàrúkú ló kú o wọ́n là gbọ́dọ̀ rodò kòkó gbẹ̀gì ló sọnù ní Bàrúlé òun la fi sunkún títí là dákẹ́kun láyàn ọkọ ọdẹ létí ègbére ibi apẹ̀rìn sí lámọ̀ pè lókè lérin ibi ẹ̀pà àfọ̀n sí o òun lámọ̀ pè nísàlẹ̀ àfọ̀n ibi ẹ̀ bá pọ̀ ọ̀rá sí lámọ̀ pè nísàlẹ̀ ọ̀rá bàbá yín jagun títí ló bá lọ fapọ̀rọ̀ sọ́jà ajagun ogun kan ò jàjàjà ogun kan ò jàjàjà kó gbogbo mọ̀ ṣọlẹ́rú rí ọmọ àjọ pàkè nímọ̀já mọ́sẹ̀kùlù mọ́sẹ̀mọ́lẹ̀ láàpá láyìn ọ̀ka ní ọmọ akéré wọgbọ́ erin lọ Ajílété ló ní àpèbímọ́nú káwá ṣe bí ẹni ó nínú ilé àwọn bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ jíjẹ̀ka ọmọ jíjẹ̀ka tán wọ́n tún mú kọyan gan lé àṣẹ ìsàmọ́dún ìwọ ọmọ ní fọdún èyí sópin aya Abdulhakeem Ògúnkọ̀yà aya wọn níjẹ̀bú-Òde dákun máa gbọ́ bí ti kó kiri àwọn ọkọ rẹ̀ mẹ́bẹ́ fọkẹ́ kò ní ìjẹ̀bú ìbáyín ní mẹ́gún wọgbó rẹ̀ mọ́ ọmọ àfíjù jẹ̀bú tí fọkọ rẹ̀ já pè náà bówù jẹ́ báwọn ẹni wíní bówù jẹ́ báwọn ẹni wíní bówù jẹ́ bá fẹ́ ní rẹ̀ tó kù sọdún alágẹmọ lẹ́mọ̀dúnmádé màdùmọ́kò pẹ̀dìyẹ jẹ́ ọmọ aládìyẹ òkòkò mọ̀gá ìran bàbá yín lọ́kọ́ náà ó dọ̀là kó yìnbó tó kówó dé ìgbòyìnbó kówó dé lówó ọ̀hún tún wá pọ̀ sí
náà fi ní kékeré jẹ̀bú owó àgbà jẹ̀bú owó kúkúrú jẹ̀bú owó gbogbo jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o lẹ́yìn jẹ̀bú ọmọ èrè nìwà màmí ó kú ọdún o ìwọ ò mọ̀ ní fọdún èyí so òpin lágbára Ọlọ́run ọba Timothy àti Tàrólúwa àwọn náà ní wọ́n mọ̀ kí n méje mẹ́jọ wọ́n ní kó mọ̀ níjà ìgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde tọ́ba wọn níta ló ń kọrin ewì ṣe ti gbọ̀ rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjà akéwì tí wọ́n ń wí àfíjà akéwì tó gbòde ọmọ lókè o odò kò tó ọmọ àfìdíjọ́ ráìráì.